ẹ̀rù bà Peter Obi àyà ẹ̀ já àmọ́ kí ló ń bà á lẹ́rù bẹ́ẹ̀? Kò sí ẹni tí yóò ṣe tí àyà ẹ̀ ò ní já. Torí bẹ́ẹ̀ èèyàn ò lè bá Peter Obi wípé àyà ẹ̀ ṣe já sí ohun tó ṣẹlẹ̀ lágbo òṣèlú lọ́sẹ̀ yìí nítorí àjálù ńlá ni o. Ọlọ́run má fa aṣọ ìbúra ẹni ya. Aṣọ ìbúra tí Peter Obi gbójúlé, àwọn ibi tó ti rò pé ẹ̀mí òun ti dè, àwọn aṣọ náà ni wọ́n ń dọ́gbọ́n tí wọ́n fẹ́ fàyàmọ́ lára yìí. Bí kinní náà bá sì ṣe bẹ́ẹ̀ tó búrẹ́kẹ́, gbogbo ariwo pé Peter Obi fẹ́ di ààrẹ, kí Ọlọ́run jẹ́ kí kinní náà ṣe é ṣe ni o. Àwọn gómìnà ilẹ̀ Igbo South East tí wọ́n ń wọ inú ẹgbẹ́ òṣèlú APC yìí kì í ṣe nǹkan tó dáa fún Peter Obi rárá. Torí lára àgbójúlé ẹ̀ ni pé iye ọmọ ní gbọmọ, ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà, pé nígbà tí ọ̀rọ̀ ìbò náà bá dójú ẹ̀ tán tòótọ́, àwọn ará àdúgbò náà ni yóò di ògbìgbà tí gba aláìlára tí wọn yóò sì fẹ̀yìn pọ́n òun. Èèyàn kì í sàálé ọmọ burúkú fẹ́kùn pa jẹ. Ìgbàgbọ́ Peter Obi àti ìdí tọkùn ẹ̀ fi balẹ̀ ni pé nígbà tí àwọn ará ilẹ̀ Igbo bá rí i pé àwọn èrò láti ìta bẹ̀rẹ̀ sí rọ́ tẹ̀lé òun gìrìgìrì lẹ́yìn, àwọn náà yóò padà gbà fóun gbẹ̀yìn ni tí wọn yóò sì pawọ́pọ̀ dìbò fóun láti gbé òun wọlé kí òun sì di ààrẹ Nàìjíríà ní 2027. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Obi kò kọ̀ bóyá inú ẹgbẹ́ APGA tàbí ẹgbẹ́ Labour tàbí PDP làwọn gómìnà ilẹ̀ Igbo wọ̀nyí wà. Ó ti mọ̀ pé tó bá jẹ́ nínú àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni kò sí bí wọn kò lè ṣe lè yí padà láti ṣàtìlẹ́yìn fóun bí ọ̀rọ̀ bá dójú ẹ̀. Àmọ́ ẹgbẹ́ tó kórìíra jù tí kò sì fẹ́ kí wọ́n rọ̀nà bá wọ ilẹ̀ Igbo náà ní APC. Àmọ́ ní báyìí ẹgbẹ́ náà ti bo àwọn ìpínlẹ̀ náà dárudáru. Nítorí pé kì í ṣe àwọn ẹgbẹ́ míì ló gba ilẹ̀ Igbo gan lẹ́rù ṣe ń ba Peter Obi. Torí òun náà mọ̀ pé ajá pẹ̀lú ẹkùn ò ní jọ ṣọ̀rẹ́ láíláí. Ibi tí àwọn APC bá wà àfi kí òun jìnnà sí wọn o. Torí epo lòun rú, òun ò gbọ́dọ̀ ṣe ọ̀rẹ́ oníyangí kó má jùkò fọ́ òun lépo. Òun náà mọ̀ pé àwọn APC kò rò dáadáa sóhun, bóun náà kò ṣe rò dáadáa sí wọn. Ibi tí wọ́n sì wá gbà yọ sóhun yìí, ọ̀rọ̀ tí òun gbọ́dọ̀ mọ bí òun yóò ṣe jáde nínú ẹ̀ ni. Bí èèyàn bá sì wò lóòótọ́ báyìí nílẹ̀ Igbo, bí ìgbà tí okùn mẹ́ran Obi lẹ́sẹ̀ ni, ọ̀nà àbáyọ ṣòro fún un gan ni. Ní gbogbo ilẹ̀ Igbo báyìí, gómìnà kan ṣoṣo náà, Alex Otti ti Abia, ló kùkù Obi. Ṣùgbọ́n àpèyàn ló ń sọ pé igi kan kò lè dágbó ṣe. Ohun tí yóò ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu ni pé nǹkan ò rí báyìí tẹ́lẹ̀ ní gbogbo àdúgbò náà o. Láàárín ọdún 1999 sí 2003, nígbà tí àwọn ẹgbẹ́ òṣèlú míì pín àwọn àdúgbò míì mọ́ ara wọn lọ́wọ́, gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Igbo yìí pátá PDP ni wọ́n. Gbogbo ìpínlẹ̀ tó wà ní Niger Delta náà PDP làwọn náà. Bẹ́ẹ̀ ni wọ́n sì wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. PDP ni gbogbo ayé mọ̀ wọ́n sí nítorí PDP ni gbogbo wọn ń ṣe. Kódà nílẹ̀ Haúsá níṣe ni wọ́n pín ìbò náà láàrin àwọn ẹgbẹ́ ANPP àti PDP. Kò sí ẹgbẹ́ òṣèlú kan tó lè fọwọ́ lálẹ̀ fún èkejì rárá. Àmọ́ tí apá ilẹ̀ Igbo yìí ló le ju ilẹ̀ PDP ni, gbogbo wọn ló sì wà níbẹ̀ tí wọ́n gbilẹ̀ síbẹ̀ ní agbègbè ilẹ̀ Igbo àti Niger Delta. Èyí wà nínú àgbójúlé Peter Obi, bó tiẹ̀ jẹ́ pé ọkùnrin náà mọ̀ pé wọ́n fẹ́ òun ní àwọn ìpínlẹ̀ míì. A kì í dá a níta ká má dá a nílé ló ń fọ̀rọ̀ náà ṣe. Ọkàn rẹ̀ sì balẹ̀ pé ilé làpótẹ́ yòókù dèdí, àwọn èèyàn ń wà nílé tí wọ́n ń retí òun. Àfi lójijì tí àwọn APC ká a mọ́lé tìkọ́lá àfi bí àfọ́kù ìgò. Lílọ tí gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah, ẹni tí Peter Obi sọ pé ọ̀rẹ́ òun gidigidi ni, lọ sínú ẹgbẹ́ APC kì í ṣe èyí tó mú ìfọ̀kànbalẹ̀ kankan bá ọkùnrin tó lérí pé òun yóò gbàjọba lọ́wọ́ Tinubu náà. Kí ni Peter Mbah ń wá lọ sí APC? Ohun tí wọ́n ní Obi ń bá àwọn èèyàn ẹ̀ sọ nìyẹn. Kò sì yé ìdí tí ọkùnrin tí kò sí wàhálà kankan fún un ní ìpínlẹ̀ tiẹ̀ yóò ṣe pa ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti jọ ń ṣe láti ọjọ́ yìí tì tí yóò lọ bá wọn nínú APC.
lójú Obi APC kò lóore kankan tó lè ṣe fún Peter Mbah. Àmọ́ Mbah kò ro ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ o. Orí ó nígbàgbọ́ pé inú APC gan ni Ọlọ́run wà báyìí. Bẹ́ẹ̀ ni àwọn gómìnà míì náà lágbègbè náà kò rò lẹ́ẹ̀mejì. APC ni gbogbo wọn ń wá lọ. Gómìnà Anambra níbi tí Peter Obi fúnra ẹ̀ ti wá, ìyẹn Charles Soludo, kò jìnnà rárá sí wọn nínú APC. Ọ̀rẹ́ tó sì ń bá wọn ṣe ju pé kó wà nínú ẹgbẹ́ náà lọ, nítorí lójoojúmọ́ ló ń sọ pé irú aṣáájú bíi ti Tinubu ṣọ̀wọ́n, àti pé ohun tí àwọn tí wọ́n ti ṣèjọba kọjá ní Nàìjíríà kò rí ṣe lòun ń fojoojúmọ́ ẹ̀ ṣe. Kò sì lè ya ẹnikẹ́ni lẹ́nu bí Soludo bá kẹ́rù ẹ̀ lọ́la tóun náà kọjá sínú APC. Bóyá ó tilẹ̀ lọ sí APC o àbí kò lọ o, òun àti Peter Obi kò gba tara wọn. Èyí ni pé ìpínlẹ̀ 4 nínú 5 tó wà nílẹ̀ Ìgbò ọwọ́ àwọn APC ló wà gírígírí. Kò sì jọ pé ìkarùn pàápàá ìjì líle kò lè gbé lọ. Tí wọ́n tiẹ̀ wá dá o, lónìí tí ilẹ̀ mọ́ yìí kò sí ìpínlẹ̀ kan ní Niger Delta tí kì í ṣe APC lónìí. Ṣé Delta ni àbí Akwa Ibom táwọn gómìnà wọn ṣẹ̀ṣẹ̀ wọlé sínú ẹgbẹ́ náà, tàbí Bayelsa tí gómìnà wọn ti múra tó dẹrù pátápátá tó ń lọ, àbí Edo ni tàbí Rivers. Tí Rivers lẹ́rìn wọn yóò tilẹ̀ pa gbogbo èèyàn ju ọ̀gá pátá tó ní ìpínlẹ̀ náà, ìyẹn Zom Wike, ajìjàgbara fún Tinubu ni. Wọ́n sì ti ṣe gómìnà ibẹ̀rọ̀ bí ẹ̀kọ́ tí kò ní ẹni méjì tí yóò ṣiṣẹ́ fún ju APC lọ. Àmọ́ ẹgbẹ́ APC ni wọ́n ń pe Wike báyìí, òun náà ń pe ara ẹ̀ bẹ́ẹ̀ ní kọ̀rọ̀, bó tiẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọ̀gbà tó wọ inú ẹgbẹ́ náà. Ohun tí gbogbo eléyìí fi hàn ni pé ní gbogbo ilẹ̀ Ìgbò àti Niger Delta kò sí ibì kan báyìí tí Peter Obi ti lè sùn tí yóò rí pílò gbórílé o. Wọ́n ti lé sẹ́yìn ìkùlé ní gbogbo agbègbè náà. Òun náà sì mọ̀ pé àwọn tí wọ́n ń lé òun yìí àti ọ̀nà tí wọ́n gbà lé òun yìí wọ́n ju òun lọ. Peter Obi kò lágbára rárá nílẹ̀ Haúsá, bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá tó ti jà raburabu tẹ́lẹ̀, kíní ọ̀hún ti pajúdé mọ́. Ilẹ̀ Ìgbò àti Niger Delta lòun náà ti ń wò bí ibùsọ̀ rere. Àmọ́ pẹ̀lú eléyìí nǹkan náà yóò lè díẹ̀ o. Ohun tó sì jẹ́ kí ẹ̀rù bà ọkùnrin náà pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé bí ọkùnrin Peter Obi jà raburabu, ó ní kí àwọn èèyàn tòun fọkàn balẹ̀ pé kò sí nǹkan gidi kan nínú kí àwọn gómìnà rọ́wọ́ inú ẹgbẹ́ òṣèlú kan. Ó ní àwọn ni wọ́n mọ ohun tí wọ́n ń wá kiri. Àmọ́ ohun tó mú ọ̀rọ̀ náà dáa ni pé kì í ṣe àwọn gómìnà tàbí àwọn aṣòfin ni wọn yóò dìbò, àwọn aráàlú ni. Ó ní àwọn aráàlú ló fi ìbò gbé wọn wọlé tẹ́lẹ̀. Bí àwọn aráàlú bá sì ti rí i pé wọn kò wúlò fáwọn mọ́, wọn yóò fi ìbò wọn gbé wọn jáde, wọn yóò sì gbé ẹlòmíì sípò wọn. Peter Obi ní gbogbo àwọn gómìnà àti àwọn aṣòfin tí wọ́n ń sá kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó gbé wọn wọlé yìí, tí wọ́n ń gba inú APC lọ, àwọn aráàlú yóò sì béèrè lọ́wọ́ wọn ohun tí wọ́n ń wá kiri. Àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú ṣáá ń sọ pé ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Nàìjíríà kò mà rí bẹ́ẹ̀ yẹn, pé ibi tí àwọn gómìnà bá rọ́ lọ, tí àwọn aṣòfin tẹ̀lé wọn lọ, tó bá di àsìkò ìbò, ibẹ̀ náà ni àwọn aráàlú yóò ti lọ bá wọn o. Àwọn kan ní ohun tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé alágbára gan ni àwọn tí wọ́n ń wọ inú APC yìí, nítorí wọ́n lówó ìjọba lọ́wọ́, wọ́n sì ní agbára láti fi àwọn èèyàn sípò tàbí kí wọ́n yọ wọ́n kúrò nípò. Nídìí èyí, ẹgbẹ́ òṣèlú wọn yóò rówó gidi ná ní gbogbo ìpínlẹ̀ tí wọ́n bá wà. Agbára wọn yóò sì pọ̀ débi pé yóò ṣòro láti fi ẹ̀yìn wọn janlẹ̀ ní ìpínlẹ̀ wọn. Bẹ́ẹ̀ Peter Obi fúnra ẹ̀, àdán tí ò ṣekú tí kò ṣẹyẹ ni. Àwọn olùfẹ́ ẹ̀ pàápàá kò tí ì mọ inú ẹgbẹ́ tí àwọn yóò kì í mọ́ gan. Ṣé Labour ni àbí ADC ni àbí Akufo-Addo tí wọ́n ń pè ní PDP báyìí? Ohun tó ń já àwọn tí wọ́n ń tẹ̀lé Peter Obi fúnra ẹ̀ láyà nìyẹn. Àmọ́ akọ igi kò gbọ́dọ̀ ṣojo, ọmọkùnrin kì í ké. Bó tiẹ̀ jẹ́ pé nǹkan rí bó ti rí yìí, Peter Obi ní káwọn èèyàn òun fọkàn balẹ̀, torí ìjì kan kò ní í jà kó da omi inú àgbọn nù o. Ọláyíwọlá Alága ló sáré yẹ ọ̀rọ̀ Peter Obi yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.